Ẹ kú dédé àsìkò yìí gbogbo ojú tó ń wò mí káàkiri àgbáyé. Láídé Gold lórúkọ tèmi o, èmi láya góòlù bàbá òrùka. Gbogbo ibi tí Olódùmarè bá dá yín sí àti gbogbo àsìkò tí ẹ bá wà níbi gbogbo tí ẹ bá wà. Àárọ̀ ni o, ọ̀sán ni o, àṣálẹ́ ni o, àjìnlẹ́wà ni o. Ẹ kú dédé àsìkò yìí. Ẹ jẹ́ ká tún jọ gbé yẹ̀wò ibo là ń lọ, ibo là ń rè, ibo là ń lọ gangan ọ̀dọ̀ àwọn oní tíátà, òṣèré tíátà ilẹ̀ Yorùbá dẹ́dẹ́ mẹ́rawọ́ bí àṣà Ìjẹ̀bú. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ padà wálé, ẹ ti ṣáko lọ, ẹ ti kúrò ní ìlànà Yorùbá, ẹ ti derail ojú ọ̀nà Yorùbá, ojú ọ̀nà tó tọ́ ni. Ẹni tó bá fẹ́ ṣojú Yorùbá ṣojú ẹ̀ dáadáa. Gbogbo eré tẹ̀ ń ṣe yẹn ẹ ti derail. Tẹ́ ẹ bá yé ti padà in the next 10-15 years àwọn ọmọ ò ní mọ̀ yín mọ́ because àwọn èèyàn ti ń sọ fún àwọn ọmọ wọn wípé wọ́n máa wo fíìmù Yorùbá mọ́. Kò sí bí Africa Magic bá kọ PG sí, kò sí nǹkan tó kàn án ní kan ṣáà máa wò torí àwọn ò ní sí ń bẹ̀ gbà mí gan láti tọ́ wọn sọ́nà. Táwọn bá wà ń bẹ̀ ń gbà mí gan, ó máa ń bí àwọn gan nú àwọn nǹkan táwọn wá rí. Káyọ̀ sọ pé àwọn fẹ́ tọ́ ọmọ sọ́nà rẹ̀, àwọn ti decide nílé àwọn pé kọ́mọ máa wo fíìmù àgbéléwò Yorùbá mọ́. A bèrè káàkiri táwọn èèyàn dẹ̀ sọ ìdí àti túmọ̀ ni pé gbogbo obìnrin tó bá fẹ́ ṣe fíìmù Yorùbá ó di dandan, wọ́n ti wá rí pé ó di dandan káwọn wọ aṣọ ọmọ ògbọràn péńpé laṣọ eṣin kì í balẹ̀ kí wọ́n tó lè ṣeré, kí wọ́n lọ ọmọkùnrin nínú fíìmù, kí wọ́n ṣe oríṣiríṣi àwọn nǹkan tí kò bójú ọmọdé mu. Lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí revolution ti wáyé. Àwọn bíi Kúnlé Afọláyan, Fúnkẹ́ Akíndélé, Fẹ́mi Adébáyọ̀ náà ti ń darapọ̀ torí ó ṣe jagunjagun. Àwọn fíìmù yẹn àwọn ọmọdé lè wò ó. Ìdí àdìtúmọ̀ òun ni pé kò ń ṣe jó ní ilé ijó kan wọ́n wọ aṣọ tí ò bá ojú mu, aṣọ ọmọ ògbọràn péńpé laṣọ eṣin. Wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ́ mọ́ra wọn, wọ́n kẹnu bọ́ra wọn lẹ́nu, wọ́n ṣe oríṣiríṣi tí ò yẹ káwọn ọmọdé máa rí. Nǹkan tó fa nǹkan tí mò ń sọ yìí ni ilé ọ̀rẹ́ mi kan tí mo lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Nígbà tí ọmọ yẹn ń sọ̀rọ̀ nípa fíìmù Fúnkẹ́ Akíndélé, A Tribe Called Judah ló fi ń sọ̀rọ̀ nípa Fathia ṣùgbọ́n kò dá mọ̀. Ọmọ yẹn ń try láti describe Fathia Balogun. Ó ní that woman, when the woman was telling her not to drink again, that she should be careful the way she drink and all that. Mo ní which woman? Èmi náà dẹ̀ ti wo fíìmù yẹn bọ́ mo mọ̀ pé ó yẹ kó lè dárúkọ ẹni yẹn. Ó ní that woman na that fair woman that was talking to her, mo wá ní Fathia Balogun, don't you know her? Ó lóun ò mọ̀. Wọ́n á ń bèrè oyè ẹ̀ ní àwọn òun jábọ̀ wo fíìmù Yorùbá o pé torí rádaràdà náà máa ń ṣe ń bẹ̀. Everybody ṣe wá ń sọ báyìí. Ẹ jẹ́ ká pa àwọn pípù ìṣàkíyèsí bóyá wọ́n á gbọ́, bóyá ẹ̀ mọ̀ ní pé ta máa fi rí ọdún 15 sígbà tá a wà yìí, 15 kan pẹ́, ọdún 10 sígbà tá a wà yìí, àwọn ọmọ yẹn á ti dàgbà. Wọn ò ní mọ nǹkan tó ń jẹ́ fíìmù Yorùbá torí ọ̀tọ̀ ni fíìmù tí wọ́n wò. Àfi tí wọ́n bá jíwò lẹ́yìn táwọn òbí wọn sì ń bẹ̀. Ṣé ẹ mọ̀ pé àyẹ̀jẹ̀ wà lákàtà àwọn òbí wọn? Nítorí náà àtótó arére gbogbo ẹni tó ń ṣe fíìmù Yorùbá. Ọ̀rọ̀ Yorùbá ló yẹ kẹ́ tẹ̀lé. Bó lẹ ti rí ìran bàbá wa tí wọ́n sọ pé wọ́n rìn òwò rí. Wọ́n rìn òwò. Kí ló wá dé? Kí ni dé? Kí ni ṣẹlẹ̀ gangan? Tá bá máa wo àwọn Korea fíìmù yẹn, bí àwọn fíìmù wọn ṣe máa ń ní ìtumọ̀ tó. Tẹ́ ẹ bá wò ó títí tí ó máa fi sọ pé wọ́n fẹ́ bára wọn lò pọ̀ tó máa fi bímọ. Tó bá sọ pé wọ́n fẹ́ bára wọn lò pọ̀, wọ́n máa ta curtain ni. Táà ní rí nǹkan tí wọ́n ń ṣe behind the scene. Behind the curtain ẹ̀ ní rí nǹkan tí wọ́n ń ṣe. Nítẹ̀kàn máa rí ni pé ó ti lóyún. Ó dẹ̀ tún ní ìtumọ̀. Kí
ló wá dé tó yẹ pé títí wa tó yẹ ká fi tí ìpamọ́ gan la wá ń gbé ẹ máa ṣe gbogbo ẹ̀ ní kinní kan tẹ bá dẹ̀ wá béèrè lọ́wọ́ ohun àwọn tó ń ṣe gan ní torí káwọn èèyàn bá lè kàn make believe ní kinní kan ṣe kinní kan ìyẹn kọ́ là ń bá yín sọ ọjọ́ iwájú ẹ̀ là ń bá yín sọ táwọn ọmọ kéékèèké ò bá wò mọ́ tán bá dàgbà dá ní ọmọ ìwà yẹn torí àwọn náà máa dé level tó yẹ kán máa wò ìgbà tọ́mọ kan bá sọ pé òun ò mọ ẹni tó ń jẹ́ Fathia Balogun bó ṣe popular tó tọ́mọ kan bá sọ pé òun ò mọ ẹni tó ń jẹ́ wọ́n béèrè lọ́mọ kan náà lórí Facebook mo ti rí ó lóun ò mọ ẹni tó ń jẹ́ Ọdúnládé Adékọ́lá ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àwa mọ̀ yín àwọn ọmọ wa ò mọ̀ yín o nítorí àjẹ́ kí wọ́n wò yín bí àṣà àwọn ará Ìgbà ní òchilẹ̀ ń ṣe àjẹ́ kí wọ́n wò yín nítorí fíìmù yẹn àwọn tó ń rí òwò ti pọ̀ jù ń bẹ̀ so àwọn nǹkan tó wà ń bẹ̀ kò bá ojú ọmọdé mu tẹ́ bá fẹ́ ṣe fíìmù ẹrù tọmọdé mọ́ tẹ́ ẹ̀ bá dẹ̀rù tí wọ́n mọ́ ọjọ́ iwájú yín ó ń ṣèkì ní tí wọ́n bá wà yùsù mọ́ báyìí kò lè wù wọ́n lọ́jọ́ iwájú ní tí wọ́n dàgbà mọ́ ló máa wù wọ́n oríṣiríṣi sector ló wà nínú filmmaking àwọn kan wà tó jẹ́ pé script writer ni wọ́n and script writing is an inborn thing too o kàn lè dédé kọ script tó bá ti ní ẹ̀bùn àtinúwá yẹn ló máa perfect ní school tó bá lọ torí ó ní òun náà ní àwọn ìgbésẹ̀ títí ẹ̀ bẹ́ẹ̀ làwọn kan máa wà nídìí lighting làwọn kan máa wà nídìí directing làwọn kan máa wà nídìí costuming àwọn costumiers àwọn tó wà ní charge props àwọn kan wà nídìí makeup oríṣiríṣi bẹ́ẹ̀ ló wà but ní ti ètí wá ń bì báyìí tó bá ti fún láàyè tó ṣe fíìmù lẹ́ẹ̀kan tó tún ṣe kejì nítorí wọn máa lé ní kóun náà fẹ́ gbé tòun jáde èmi náà fẹ́ ṣe fíìmù tèmi wọn bá pèrè àwọn jọ wọn ṣáájú akọ kìnínní náà balabala báyìí wọn bá gbé sórí ẹ máa wò mí báyìí ẹ̀yin tẹ́ jẹ́ gbàlagbà gan ẹ máa wò mí báyìí inú wa máa bí yín wọ́n tún mú literature wọ́n tún kí ẹ̀sìn bọ́nú literature bóyá lẹ mọ̀ ní pé the end ló pin sinimá tẹ́ bá ń ṣe fíìmù lọ tó bá tán wọ́n á kọ the end òpin tí ò bá ti sí the end fíìmù yẹn òpin gbogbo ibi tẹ́ ń kọ tó bí ẹ̀kọ́ the end sí tẹ́ ló ń kọ to God be the glory àbí adúpẹ́ fọlọ́run fún àṣeyọrí eléyìí ẹ̀ parí fíìmù yẹn o lọ́dọ̀ àwọn òyìnbó fíìmù yín ṣì wà láàbọ̀ literature ó ní ètò fíìmù yín ṣì wà láàbọ̀ á máa dúró kóun rí the end you have not end your film tẹ́ bá ń ṣe fíìmù lọ tó bá tán wọ́n á kọ the end òpin sinimá nìyẹn the end lòpin sinimá but ẹ̀yin tí wà nílẹ̀ Yorùbá kàkà kẹ́kọ̀ọ́ eré parí ẹ̀ẹ́kọ́ to God be the glory àbí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí iṣẹ́ yìí tẹ́ ẹ bá gbérú iṣẹ́ bẹ́ẹ̀ dọ́dọ̀ òyìnbó a máa béèrè lọ́wọ́ yín pé fíìmù yín ò ti end torí kò rí the end bẹ́ẹ̀ ọ̀rọ̀ literature yàtọ̀ ó ní ètò ẹ má kí ẹ̀sìn bọ́ Ọlọ́run ràn yín lọ́wọ́ láti parí eré láàrin ẹ̀yin àtọlọ́run ni ẹ má kì bọ́nú literature torí tẹ́ ẹ bá kì bọ́ literature iṣẹ́ yín ò parí o àfi tẹ́ ẹ bá kọ the end àbí eré parí tẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀ eré yín tẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀ ẹ máa kọ́ oríṣiríṣi pípẹ́ fẹ́ feature lágbájá nínú eré báyìí nígbà tí eré yẹn dẹ̀ parí ẹ kọ síbẹ̀ pé the end gbogbo àwọn nǹkan báyìí ló yẹ kẹ́ ẹ mọ̀ pàápàá jùlọ àwọn tó ti lọ kẹ́kọ̀ọ́ ní yunifásitì lórí ọ̀rọ̀ eré oníṣe ẹ súnmọ́ wọn ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ ẹ má jẹ́ ẹ̀yin náà ẹ sọ̀rọ̀ jáde lóòótọ́ ẹ̀ ní síbẹ̀ gbà tí wọ́n bá ń ṣe editing bọ̀ ẹ má jẹ́ kán mọ̀ wípé tó bá fẹ́ edit o the end ní kọ́kọ́ o àbí eré parí tó bá wọnú mọ́tò nílùú òyìnbó tó wọ bọ́ọ̀sì tó tap in tó dé bus stop ẹ tó tap out gbogbo owó ẹ ti lọ nítorí wọ́n sì wò pé òṣèwà nù bọ́ọ̀sì ṣì ń gbé ẹ kiri bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ literature ṣe rí tó bá ṣe fíìmù tó parí ẹ̀ tó kọ the end tó wá lọ kọ nǹkan míì ẹ̀yin tẹ́ ń kọ to God be the glory àbí adúpẹ́ fọlọ́run fún àṣeyọrí eré end fíìmù yín o ẹ yé máa kí ẹ̀sìn bọ gbogbo nǹkan ló létò àwọn kinní tá à ń ṣe yìí ó ní kíkọ́
ààbọ̀ ẹ̀kọ́ ó máa ń ba nǹkan jẹ́. Wọ́n ti kọ́ mi bí mo ṣe lè act. Ẹ tún ṣe research síwájú sí i. Tẹ́ bá dẹ̀ fẹ́ ṣeré, ẹ gbá research. Tó bá jẹ́ pé sector kan ni media sector lẹ fẹ́ lò, ẹ béèrè lọ́wọ́ àwọn media practitioners. Kí làwọn téèyàn bá fẹ́ ṣe nǹkan báyìí, kí ni àwọn ìgbésẹ̀ tó máa gbé. Èèyàn kàn bọ́ sórí kíní yẹn kàn lọ act. Wọ́n fẹ́ ka news, wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ìròyìn náà, wọ́n á mú ní ibi tí wọ́n ti fẹ́, nǹkan tí wọ́n fẹ́ sọ gangan wọ́n á mú nìyẹn. Wọ́n á kàn lọ síbẹ̀ sàn án. Ẹ béèrè lọ́wọ́ àwọn tó ròyìn pé báwo ni wọ́n ṣe ń ròyìn, báwo ni kán ṣe ṣe. Tó bá yẹ pé ti medical kíní ni, ẹ béèrè lọ́wọ́ àwọn medical doctor. Tó bá yẹ pé ti police náà ni, ẹ béèrè lọ́wọ́ wọn. Tó bá yẹ pé ti ẹ fẹ́ mú wọn lọ sí ẹ̀wọ̀n ni, ẹ béèrè lọ́wọ́ àwọn warder báwo ni kíní ṣe rí. Do your own research. Don't just go to location and do rubbish. Yorùbá ti yẹ kó kúrò ní gbogbo àwa lá ní fíìmù náà. Àwa lá ní eré àgbéléwò, àwa lá léré oníṣe, àwa lá bẹ̀rẹ̀ ìtàgé. Yorùbá ló bẹ̀rẹ̀ ìtàgé náà. Ó dẹ̀ yẹ kí Yorùbá ti kúrò ní gbogbo level tẹ́ ṣì ń gbé wá sí. Ọpẹ́lọpẹ́ àwọn tí wọ́n bẹ̀rẹ̀ revolution yìí o. Ká dúpẹ́ lọ́wọ́ aṣọ tó boyì ara. Torí tí ò bá sáṣọ tó boyì ara ni, oríṣiríṣi ìdí lẹ́bàá máa rí bí kókó, bí eéwo, bí ìtànmọ̀nà, bí ìṣápá, bí kúrúnà, bí nǹkan kan. Ká dúpẹ́ lọ́wọ́ Kúnlé Afọláyan, Fúnkẹ́ Akíndélé àti èyí náà ti join wọn, Fẹ́mi Adébáyọ̀, bó ṣe jagunjagun. Mo dẹ̀ mọ̀ pé bó ṣe jagunjagun yẹn, ní tó tún máa lé ni, èyí tó tún máa le ju jagunjagun lọ, torí kò gbọdọ̀ tún padà sẹ́yìn. Torí ẹ ká dúpẹ́ lọ́wọ́ òun náà. Ẹ lọ wo bí wọ́n ṣe ń ṣe fíìmù. Ẹ̀yin náà ẹ kọjá àbáwí o. Àwọn àṣìṣe díẹ̀ tó wà ńbẹ̀ tí wọ́n ti tọ́ka ẹ̀ fún yín, ẹ lọ bójútó. Nítorí pé àwọn tẹ́ ẹ lò ńbẹ̀ àárín wọn kán rí o. Òun la ṣe ń dúpẹ́ lọ́wọ́ yín o. Àwọn ọmọ kékeré lè wò. Nígbà tẹ́ ẹ bá jẹ́ kó ọmọdé, òòṣà téèyàn bá ń ṣe tó bá ń lọ́mọdé kúrò ńbẹ̀, òòṣà náà ò ní pẹ́ parun o. Tán bá ní kán má wo fíìmù yín mọ́, kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. Àwọn ọmọdé ò lè mọ̀. Tán bá dẹ̀ dàgbà, ohun tí wọ́n dàgbà pẹ̀lú ẹ̀ ni wọ́n máa wò. Ẹ kú ní jẹ́ á wí, ṣùgbọ́n a máa wí tiwa. Láídé Gold lórúkọ tèmi, mi láya góòlù bàbá òrùka. Mo lébi lọmọ níjẹ̀ wọn ọmọ olójúgbe, ọmọ olódólé àyíká ẹni pèpèkù látàkù. Ẹ máa ní bá gbèjè wọn ọmọ olójúgbe. Èmi ọmọ alákéjọ bí ọmọ òdùdú yànmù ènìyàn. Ọ̀kà àkókó ni wọ́n ti fẹ́ mi o. Àwọn ọlọ́mọ ẹkùn tó gbórí òkè létéńté. Ẹnìkan ò lè gbójú gbóyà kó lọ bẹ́kùn ní bùbá. Onítọ̀hún àwùlé dẹni ẹbọra ni. Ó dàbọ̀.